Fẹ́mi Adébáyọ̀ ojú gbà mí tì fún ẹ ojú ó gbà mí tì fún wọ Fẹ́mi Adébáyọ̀ yẹn ojú gbà mí tì fún ẹ ìwọ tó jẹ́ SSA tó tún fún gọ́ọ̀mẹ̀ntì ìwọ ló gbé máìkì ló announce ẹni tó jẹ́ transgender ó announce ẹ̀ pé òun ló best dress láàrin àwọn obìnrin Fẹ́mi Adébáyọ̀ ṣé fẹ́ẹ̀mù náà ló kó sí ẹ lórí tó bẹ́ẹ̀ yẹn àwọn òní ẹ̀yin jọ́ọ̀jì wo ló dárú ẹjọ́ bẹ́ẹ̀ yẹn ẹ̀yin jọ́ọ̀jì wo lẹ kó pọ̀ tẹ́ ẹ mú gbogbo àwọn obìnrin wa tó wà bẹ́ẹ̀ tẹ́ ẹ rọ́bìṣì obìnrin tó bá ní bó ṣe ń bẹ̀rẹ̀ rẹ̀ ẹ lè wọ́n lè this is tọkànnà ó ní this is what that man was saying before his arrest of kọ́ wá arrest mi náà ẹ arrest mi kẹ́ ẹ wá gbé mi kẹ́ ẹ ní mo sọ pé kẹ́ ẹ gbé Bobrisky kẹ́ ẹ ní Bobrisky mo sọ pé ọkùnrin ni mo lọ́kùnrin ni Bobrisky ọkùnrin ni ẹ ò kí ń ṣobìnrin ẹ wá fọlọ́pàá gbé mi bóyá máa pàṣẹ ètò lọ ẹ kúkú pàṣẹ ètò lọ ká ní pé kí ló dé kán ní kí ló ń ṣẹlẹ̀ kẹ́ ní káwọn obìnrin kan máa dóra wọn kọkùnrin máa dóra wọn. irú rádàdà òṣìwò lélẹ́yìí gan kí lè tẹ̀ ń ṣe fún wa nílùú ìtẹ́ ìmúnú wa dùn gan pàápàá. ojoojúmọ́ kan máa rí nǹkan tó máa bàyàn nú jẹ́ ni kí ló dé gan pàápàá nílùú ìgan. ìwọ Fẹ́mi Adébáyọ̀ yẹn ó wá gbé ẹnu ó ní ìyá ó ní àwọn àbúrò ó ní àbúrò obìnrin ló bóbìnrin ó fẹ́ ìyàwó obìnrin sílé ó wá rọ́bìṣì àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn tó bá ní bó ṣe ń bẹ̀rẹ̀ rí tó bá ní bó ṣe ń bẹ̀rẹ̀ rí tó bá wá yọjú kọ yín ẹ̀ ní wọ́n yọjú kọ yín tó bá wá bẹ̀rẹ̀ sí ní máa lálàá rírìkúrì ẹ̀ rírìkúrì lójú ràn. ṣé ẹ rò pé bóyá ibi tíátà yẹn mọ̀ pé ẹ rò pé ibi tó mọ nìyẹn láyé ni ẹ rò pé ibi tíátà ló mọ láyé ni ẹ wọ́n máa disgrace àwa kan ẹ ń disgrace àwa gender wa Fẹ́mi Adébáyọ̀ tí ò bá bọ́sà within 24 hours kó bẹ́ gbogbo obìnrin àgbáyé Fẹ́mi Adébáyọ̀ ẹ wo ẹ̀yin òbí Fẹ́mi Adébáyọ̀ ẹ sọ fún tí ò bá bọ́sà bẹ́ gbogbo obìnrin kó take serious apology gan Fẹ́mi Adébáyọ̀ èmi bínú sí ẹ gidi èmi Ọbalẹ̀ Elizabeth bínú sí ẹ gidi fọlọ́pàá mú mi kẹ́ fọlọ́pàá gbé ẹ tẹ̀ lọ pa mí if you can come on social media kó wá lọ gbé ọkùnrin ẹ wá ìwọ náà lè gba máìkì kó announce irú èèyàn bẹ́ẹ̀ yẹn pé òun ni ó wí ní gbogbo obìnrin tó wà bẹ́ẹ̀. ṣé gbogbo àtọmọkùnrin yẹn ṣẹjọ́ ń dóra yín ni ṣé Bobrisky wá jẹ́ obìnrin ni ní ìtí ìwọ ọmọ Bobrisky Idris yìí tó ń bá lọ Ọlọ́run gbọ́ ó máa yọ okú ẹ̀ á máa jẹ́ sí òhò ẹ̀yin obìnrin ẹ̀ sì ń bá ṣe ni ìjọ tẹ bá rí níta tẹ bá pọ̀ lórí ẹ̀ tẹ já sí òhò afẹ́mọ̀ bóyá obìnrin gangan ni ẹ ká tó fi ẹ́ lọ́rùn sílẹ̀ nonsense. ẹ fọlọ́pàá mẹ́mi kẹ́ lọ tì mí mọ́lé ẹ lọ pa mí sọ̀hún kẹ́ lọ pa mí sọ̀hún nonsense. gbogbo ọmọ yẹn nìsan ọmọ youth gbogbo àwọn ọmọ sì ọmọ yẹn ò fẹ́ kàwé mọ́ gbogbo ọmọ ò fẹ́ kàwé mọ́ ibi tẹ́ bá wa dé rèé ẹ̀yin yẹ̀yẹ́ brit olórí burúkú ní fake life ìwọ́dà yamusa yẹn wá bọ̀ sálẹ̀ nì ó wá ń ṣe nǹkan tó ṣe it could be anybody but o like bó ṣe yẹ kó rí fún yín náà nìyẹn ẹ̀yin náà kọ́ lẹ̀ ń jẹra yín lẹ́sẹ̀ ẹ̀yin kọ́ lẹ̀ ń ṣèkà fúnra yín ẹ̀yin oní tíátà yẹn náà lẹ̀ ń ba yí ara yín jẹ́ ẹ rí ibi tẹ́ bá yí ara yín dé ṣe rí lójú ayé yín gbogbo yín bẹ́ẹ̀ ṣe múra tẹ́ dàbí gẹ̀lẹ̀dẹ́ èyí tó dàbí eégún èyí tó dàbí òòṣà èyí tó dàbí àjẹ́ èyí tó múra gbogbo ohun tẹ́ ẹ mú gbogbo kọ̀síìmù tẹ́ ẹ mú ẹni bọ́n ṣe ṣayín mẹ́rẹ̀